Dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa wọn, alátìlẹ́yìn wa, ibi ìsádi wa, àṣeyín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ ajé mìíràn. Ògo ní fún orúkọ mímọ́ yín o, aláàánú ni yín o, ọba tó fi àánú dá wa sí. Ọlọ́run ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o. Ìrètí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní orúkọ Jésù, ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́ ajé, ọjọ́ keje, oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyàwó lé ní sọ wípé gẹ́gẹ́ bí ọjọ́ Pentikọ́stì apá keje. Àmọ́ àkọ́sórí wa nínú Ìṣe àwọn Àpọ́stélì orí ìkarùn ẹsẹ̀ ìkarùndógún. Ìṣe àwọn Àpọ́stélì orí ìkarùn ẹsẹ̀ ìkarùndógún tó bẹ́ẹ̀ tí wọ́n gbé àwọn abirùn jáde sí ìgboro, tí wọ́n tẹ́ wọn sí orí àkéte àti ohun ibi ìgbọ̀rọ̀kún, pé bí Pétérù bá ń kọjá kí òjìji rẹ̀ tilẹ̀ lè ṣíji bo òmíràn nínú wọn. Ìgbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Ìṣe Àpọ́stélì bákan náà orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Ìṣe àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Tèófílù, ìṣáájú ni mo ti rò ní ti ohun gbogbo tí Jésù ń bẹ̀rẹ̀ sí í ṣe àti tí ó ń kọ́, títí ó fi di ọjọ́ tí a gbà á lọ sókè, lẹ́yìn tí ó ti ipasẹ̀ Ẹ̀mí Mímọ́ pàṣẹ fún àwọn àpọ́stélì tí ó yàn, àwọn ẹni tí ó sì farahàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tó ṣáájú, ẹni tí a rí lọ́dọ̀ wọn ní 40 ọjọ́, tí ó sọ ohun tí í ṣe ti ìjọba ọ̀run. Nígbà tí ó sì bá wọn péjọ, ó pàṣẹ fún wọn kí ó má ṣe dúró ní Jerúsálẹ́mù, ṣùgbọ́n kí wọn kí ó dúró de ìlérí baba o, èyí tí ó wí pé ẹ̀yin ti gbọ́ láti ẹnu mi. Nítorí ní tòótọ́ ni Jòhánù fi omi baptisi yín, a ó fi Ẹ̀mí Mímọ́ baptisi yín kì í ṣe ọjọ́ púpọ̀ o láti òní lọ. Nítorí náà nígbà tí wọ́n sì péjọ, wọ́n sì béèrè pé, Olúwa, láti ìgbà yìí lọ ìwọ yóò á mú ìjọba padà fún Ísírẹ́lì bí? Ó sì wí fún wọn pé kì í ṣe ti yín láti mọ àkókò tàbí ìgbà tí bàbá ti yàn nípa agbára òun tìkálára rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín. Ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ayé. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Mo máa ṣe ìkádìí ìjíròrò mi lórí pàtàkì àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ Pentikọ́stì nípa sísọ ìrírí kan tí mo ní pẹ̀lú Ọlọ́run tó ní ipa pàtàkì nínú ìrìn àjò mi nínú iṣẹ́ ìránṣẹ́. Ṣáájú ọjọ́ ìbí mi ní ọdún díẹ̀ sẹ́yìn, Olúwa bi mí léèrè ẹ̀bùn ọjọ́ ìbí tí mo fẹ́. Mo sọ fún un pé mo fẹ́ iṣẹ́ ìyanu fún gbogbo ọmọ ìjọ mi. Mo lè béèrè fún ohunkóhun lọ́jọ́ náà, ìbá sì fún mi, ṣùgbọ́n mo béèrè fún agbára Ẹ̀mí Mímọ́ lójú iṣẹ́ láàárín àwọn ọmọ ìjọ mi. Ó wá sọ fún mi pé kí n pe ètò kan èyí tí à ń pè ní ìsìn Ẹ̀mí Mímọ́, àti láti ìgbà náà lọ a bẹ̀rẹ̀ sí ní rí àwọn iṣẹ́ ìyanu tí a kò rí nínú ìjọ Ìràpadà. Àwọn àkànṣe iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nípasẹ̀ mi nígbà tí mo gba Ọlọ́run láàyè láti lò mí láti ṣẹ̀dá àyè fún Ẹ̀mí Mímọ́ láti rìn pẹ̀lú ọwọ́ agbára láàrin wa. Gbogbo onígbàgbọ́ ló yẹ kí ó ṣe iṣẹ́ ìyanu. Ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ẹni tí yóò ṣẹ̀dá ààyè ni yóò gba Ẹ̀mí Mímọ́ lálejò, yóò ṣe àwọn àkànṣe iṣẹ́ ìyanu, yóò sì mú irú ìsọjí kan wáyé bí ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ Pentikọ́stì. Ní ọjọ́ Pentikọ́stì, gbogbo ẹni tó wà ní yàrá òkè ni ó gba ìbùkún gidigidi o. Ṣùgbọ́n ẹnìkan ó dá yàtọ̀, Pétérù. Àyà Pétérù sọ́tọ̀ fún àrà ọ̀tọ̀. Olúwa ṣe ìlérí fún un nínú ìwé Lúùkù orí ìkarùn ẹsẹ̀ ìkọkànlá pé yóò máa mú ènìyàn, kì í ṣe ẹja. Ìlérí náà sì wá sí ìmúṣẹ ní kíkún lẹ́yìn ìrírí yàrá òkè. Ó ṣe ìwàásù kan péré, ó sì jèrè ọkàn ẹgbẹ̀rún 3. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkọkànléníogójì. Nígbà tí àwọn yòókù ṣe iṣẹ́ ìyanu, ó dá dúró níbi tí òjìji rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní wo aláìsàn ìsàn. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkarùn ẹsẹ̀ ìkarùndógún. Èyí ni ohun tó máa ń ṣẹlẹ̀ nígbà tí a bá pèsè àyè tí ó lè gba Ẹ̀mí Mímọ́.
mo mọ̀ pé láti ibi kíkà àwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ yìí àti ru ọ́ sókè láti ṣẹ̀dá ìsọjí kan. Mo ní ìròyìn ayọ̀ fún àwọn ìránṣẹ́ tí yóò ṣẹ̀dá irú àyè tí yóò mú ìfarahàn agbára ẹ̀mí mímọ́ nínú àwọn ìjọ wọn tàbí ìpéjọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ yóò dàgbà gidigidi. Mo gbàdúrà pé Ọlọ́run yóò mú ọ wọnú ìpele agbára tó jinlẹ̀ lọ, yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àkànṣe iṣẹ́ ìyanu nípasẹ̀ rẹ ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: Baba jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti ṣẹ̀dá irúfẹ́ àyè nínú èyí tí ẹ̀mí mímọ́ rẹ yóò fẹ́ràn láti máa gbé ní orúkọ Jésù. Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ṣẹ̀dá àyè nínú irú èyí tí ẹ̀mí mímọ́ rẹ yóò nífẹ̀ẹ́ sí láti máa gbé. Fún mi ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù ní agbàdúrà. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣe Yorùbá. Ó dàbọ̀.